ọtí tó lóun ó pajá mo ní kò lè pajá ògùrọ̀ tó lóun ó pàgọ́ mo ní kò lè pàgọ́ ìgèlègèlè tó lóun ó pòbúkọ kò lè pòbúkọ igbó jújú orúkọ tá à ń pekú ọ̀dọ̀ jújú orúkọ tá à ń pàrùn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fẹ́ mọ lẹ́sẹ̀ kún mọ nínú terúterú orúkọ tá à ń pàṣàsí adétúkà lórúkọ tá à ń pẹ̀ fún adérìnàká orúkọ tá à ń pèdì tó bá ṣọkùnrin ní bá ń sàsí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa àti gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Lutas Film Record International yìí ìpè lákè má gbọ̀n rí o tó bá ṣobìnrin ni ọmọ rí igbá kì í rídìí jókòó ìbá àṣọmọdé ni ìbá àṣàgbàlagbà ẹni bá di eru lérú ń tọ̀ ìjẹ́ ìwé ẹ̀fùfù lẹ̀lẹ̀ ẹ sàsí padà sọ́dọ̀ wọn ẹ̀fùfù lẹ̀lẹ̀ àtúntì dé bá ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntì dé Lutas Film Record International agbẹ́sà ní gbogbo àgbáyé káàbàtà ìdààmú alọ́tẹ̀ yìí volume 11 òun ni àmúwá tó jẹ́ eré Ọya Ìjẹmọ Ọya Ìjẹmọ yìí jẹ́ eégún ńlá tó tóbi tá a yí dó fún òun ló fẹ́ ṣeré lẹ́nìí ìgà Ìjẹmọ òun ni Ọya ló ti ń jáde agun odó ní Ìjẹmọ mọ́ òkè èdè ẹ̀rí Ojúṣàngó òun ni ẹ̀ ń wò yìí ọ̀rọ̀ lóríṣiríṣi ló wà níbi eré Ọya orí eégún kábíyèsí ọlọ́tà ni ọba Professor Abdulkabir Adéyẹmí ọba láńlẹ́gẹ́ kejì ọlọ́tà ti ìlú Ọ̀tà ọ̀rọ̀ púpọ̀ tí àwọn èèyàn wọ́n sọ jágbọ̀wúre àtẹnu wọn. ikú òjijì ò ní pa wá òde tá a lọ lé ní a máa lọ rí a máa bọ̀ rí Ọya wẹnu o máa lọ rí o máa bọ̀ rí gbogbo ọmọ tó bá kó lòde wọ́n máa pẹ̀lú ẹ̀bọ̀ ní ojú òní tiẹ̀ òní kábàámọ̀ òní kábàámọ̀ òní ṣe àwòṣe aṣọ tó wá dúró tì wá kárí ná kárí wò kárí jẹ kárí mu inú ilé yìí kó má dẹ̀ àdúrà ló máa mọ̀ wá. èyí lè pé ó ní ìmọ̀ kò ní mọ̀ wá. ó bàbá jí lówùúrọ̀ ẹ̀tọ́ ní ká ṣàádó òwúrọ̀. ó bàbá jí lówùúrọ̀ ẹ̀tọ́ ní ká ṣàádó òwúrọ̀. àdúrà ló máa mọ̀ wá. èmi bè pé ó ní ìmọ̀ àdúrà ló máa ta ọ̀kàrà Ọya àrínú Ọya rínú mú ẹgbẹ́ wá lẹ́yìn ẹ̀ o Ọya rínú Ọya ọ̀kàrà Ọya àrínú Ọya rínú mú ẹgbẹ́ wá. Ọya rínú ọ̀kàrà ẹgbẹ́ wà lẹ́yìn ẹ̀ àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin èrí tí wọ́n ṣe ìwúre ní ìgà Ìjẹmọ ibi tí Ọya ti ń jáde àdúrà ìwúre láti ẹnu ìyá ìjà ìyá fùfú agbọ́lá ajé gbogbo wọn hàn bẹ̀ èkó jégéjégé gbogbo wọn ni wọ́n dúró gbágbágbá kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè adágún odò tí ń ṣùkiri bíi ti náà wọ́n dúró ìgà Ìjẹmọ ni ẹ̀ ń wò yìí níbi tí wọ́n ya gbogbo àwọn eégún tó jẹ́ tiwọn wọ́n yà wọ́n sí àwọn oníbàtà èrí tí wọ́n ti ń bọ̀ ìta bá ń sọ̀rọ̀ nípa Ọya Ìjẹmọ mélòó la fẹ́ wí mélòó la fẹ́ kà eégún kábíyèsí ọlọ́tà ni eégún kábíyèsí ọba Abidin Rosimi Osolu ti ìlú Ìrèwé lẹ́yìn ọ̀sà eégún wọn nítorí owó ńlá ọlá ńlá ọ̀rọ̀ ńlá ìwọ̀n mèremère ni wọ́n ṣe nínú ọdún eégún yìí ẹ gbádùn wọn lọ́ba ọmọọba Adéyanjú àwọn lẹ́rìí tí ó ń ná owó yìí ọmọọba Adéwálé Adéyanjú ọmọ Ọya Ìjẹmọ ni rí i pé ó ná owó gidi gan owó ẹ̀yọ̀ ní sùn ẹ́ ná nínú àwọn ọmọ eégún Ọya tí wọ́n jáde láàárọ̀ ọjọ́ òun àwọn lẹ́rí ìlú lóríṣiríṣi àwọn èrò lóríṣiríṣi tí gbogbo wọn tí wọ́n tẹ̀lé eégún tí gbogbo ẹ̀ ń dùn tó ń lárinrin. ìwọ ló lọ́jọ́ ló lọ́lọ́ àwọn tó bá wù wọ́n ló máa sọ̀kú ohun tó wà gbẹ̀ ní gbogbo ọmọ Ọya lẹ̀ ń wò yẹ
ọ̀kàrá ajílòdà ń gbàlẹ̀ ọ̀yà má bẹ́gi lẹ́kùlé mi mọ́mọ́ bí ọ̀yà ti ń bẹ́gi yàgìrì wó dàlàpà wó ọkọ dàda àwúrú bẹ́ẹ̀ bá fẹ́ jàmàlà ní wọ́sú ní àti òní láàrí ọ̀yà tó po ní ó forí ẹ̀gọ́dọ̀ yán ọ̀yà palámàlà ó fẹnu ẹ̀gbọ́ kòkò àmàlà ọ̀pá kàlè tú pa àmìnátù ọ̀yà rínú ta ni ó ṣòro fún ní màlẹ́ òòṣà tó sòpá rọ̀ sábẹ́ ọdún tó ní kóníkálukú ó máa wá mú tiẹ̀ ìgbà tí ìsòpá wọn ó ṣe mọ̀pá mi akitì mọ̀pẹ́ àmọ̀nà balẹ̀ kọ́ yẹ̀rìyẹ̀rì èéfì là ń dá láyé iná ń bẹ lọ́dọ̀ ọba kòso tí ń jó ní bíi rẹ́rẹ́ ẹ bá ń gbọ́ porígí ọ̀yà ni ẹ bá ń gbọ́ porígì ọ̀yà ni ẹ bá ń gbọ́ gbirimu gbirimu Ṣàngó Àlàdó ní ìlú lálà lọ́run Àtinúkẹ́ aya Balógun àfọ̀fín lolóbìnrin fọ̀ ọ̀yà lòòṣà tó sòpá rọ̀ sábẹ́ ọdún tó ní kóníkálukú ó máa wá mú tiẹ̀ ìgbà tí ń sòpá wọ́n ṣe mọ̀pá mi akitì mọ̀pẹ́ àrá tí ń sunkún ìjà wọlẹ̀ àmì bá ní máa kí ọ̀yà lọ mo lè kì í látẹ̀ní dọ̀la àmọ́ àyè ò sí àmà kì í ní wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọ̀kàrà lẹ́rìí tó ń bọ̀ yìí lẹ́rìí bí gbogbo èèyàn ṣe ń tú tí wọ́n ń tú yáyá tí wọ́n ń tú yàyà tá a bá ń sọ nípa ọ̀yà ànígbàgbé gbogbo ẹbí ajóńbodè òpìrí ajóńbodè bí èrò ẹ̀rí ẹ̀yẹ lóríṣiríṣi tí wọ́n ń ṣe fún ọ̀yà. Obìnrin rorò ó jọkọlọ àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin lẹ́ni tí wọ́n ń ṣe ẹ̀yẹ tí wọ́n ń kọ orin lóríṣiríṣi fún ọ̀yà yìí bí tí a ti rí àwọn ìyá òfò yé èwe gbò wọ́n pọ̀ ẹnu ọwá lẹ́yìn ìgbà tí ọ̀yà ó ti ṣe àwọn ojúṣe gbogbo ètùtù tó yẹ kó ṣe nínú ìgà àjẹmọ́ ó ti wà lókè èdè níbi tó ti máa godó. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ àwọn lẹ́rí táwọn náà tí wọ́n ń kí ọ̀yà ní mẹ́sàn-án tí wọ́n ń kí mẹ́wàá àgbà eégún ni eégún àgbà. ẹ jọ èyí tẹ wàá lè yẹn bá a sún sẹ́yìn. ẹ̀rí ọ̀yà lẹ́rí tó ń jó bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ọ̀kàrà ní ìlọ́jẹ̀ ẹ̀rí ìbọ̀yà bó ṣe ń fẹ́ bí afẹ́fẹ́ ọ̀yà làlà bí iná là lókìtì ẹ̀gàn ọ̀yà má bẹ́gi lẹ́kùlé mi mọ́mọ́ bí tọ́já ti ń bẹ́gi yàgìrì wó dàlàpà wó ọkọ dàda àwúrú ìyẹn kan wá ní kí ọ̀yà láyè kí Ṣàngó Ṣàngó lèmi ń ké sí lọ́wọ́ jákọ́ láyà ọ̀run mi kí pẹlẹbẹ tí ń ṣúná wọn ran àwọn lọ́balọ́ba lẹ́rí tí wọ́n ti wà ń kalẹ̀ látọ̀rí kábíyèsí ọba aláyélúwà ọba onílògbò ti ìlú ìlògbò ọba ṣògùn gbogbo wọn wà ń kalẹ̀ olùkọ̀tún bẹ́ńbẹ́ akọgun ti ìlú orúba ọ̀n bẹ́ńbẹ́ gbòyìn pápátá mo kí o mo ṣe kábíyèsí forí adé ọ̀yà lẹ́rí tó ń dára lọ́wọ́ ọ̀yà o. ẹ̀rí tó bá ti ń gbé dà ẹ́ bọ̀ kálukú a máa tẹ̀rí kodò. ẹmu fún káyọ̀ gbogbo àyè gbé dání. ẹni náà ní ilé bí ẹni àbíyá ọyẹ wọn já ìtọ́jú náà ní ìtọ́jú ọlọ́run. ní bá kọ́ ọmọ yẹn kó má ràn ọmọ. Ìbínú
bàbá yìí ni ló fi bí èmi ìlú gbogbo orí ọlọ́mọdé Egun Otta. Ohun tí aláìmọ̀ kọ́ fi ń ṣe ra ìlú pọ̀ jù. Ayé àwọn òfin mọ̀ tún dé. Ṣàjà máa bàjẹ́ gẹ́gẹ́ bàbá àbẹ́jì aṣíwájú o. Aṣíwájú bó ṣe ń bọ̀ mí ẹ̀ka mò ń lò ẹ̀rọ mo fẹ́ fi jẹ òkú owó méjì fún òun kí èèyàn. Olúgbọ́jọ bí ọmọ àlẹ́ ẹ̀ ń jẹ. Ìyá ọ̀jẹ̀ nípa tí ọmọ ẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀. Ọ̀ṣẹ́ ọmọ palẹ̀ o. Ìtẹ̀rẹ̀ ọ̀ṣẹ́ kù sọ̀bẹ̀. Ṣètẹ̀rẹ̀ ọ̀ṣẹ́ fọ̀ pálù. Kọ̀mọ̀gbọ́mọ̀ ṣẹ́nu bẹ̀bẹ̀. Ọmọ olúgbọ́ ẹ̀pẹ́ bí alóòrìn lókè odò. Wọ́n gbọ́ ọmọ kápọ́ kí ẹ má kọ̀fà rárá bí ọ̀pá ṣe máa bọ́ olúbọ̀sùn. Aṣíwájú máa dára pọ̀ pé wọ́n ni. Olúgbọ́jọ bí o, ìjẹ̀ ní ẹgbẹ́ bàbá yahoo. kábíyèsí aláyélúwà ọba Professor Abdulkabir Adéyẹmí ọba aláǹlẹ́gẹ́ àwọn lè rí i tí wọ́n ná owó tí wọ́n ń fún àwọn eégún lówó yìí. Mo ti sọ fún yín pé eégún ọba ni eré píẹ̀sì àwọn lọ́balọ́ba ló pé ọmọ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yàgùdé lè rá. Ẹ jẹ́ ká gbọ́ bá àwọn eégún yìí bó ṣe ń kọ orin fún ọba tó ń kí ọba lọ́wọ́. Ẹ rí i pé oríkì ń lọ lábẹ́lẹ̀ ọmọ ya òun ni ẹ̀rí tí ó ti gbé aṣọ mi yìí ìyẹn Ọya kékeré lẹ́rí tó ti gbé aṣọ mi yìí. Ọya o ọ̀kàrà ní ìlọ́jẹ̀. kábíyèsí lẹ́rí tí wọ́n ná owó fún Ọya ọ̀kàrà ní ìlọ́jẹ̀ yìí. Ọya o. Ṣáájú ọ̀ṣà. Ẹgbẹ́ ọlọ́wọ́ rẹ̀ lábí wọ́rọ́wọ́rọ́ létí aṣọ. Àwọn eégún. Ọ̀kàrà ní ìlọ́jẹ̀ fúnra ẹ̀ gangan lẹ́rí tó ń bọ̀ yìí. Ọ̀kàrà ọ̀ṣà yìí pọ̀ jù. Èèyàn tó wà ọ̀ṣà nígbà náà fi òfin kó. Bàbá mi máa tẹ̀ jẹ́jẹ́. Ọya 2020. Máa tẹ̀ jẹ́jẹ́. Ọya 2020. Ọya ẹ̀jẹ̀ náà dà. Ọya ẹ̀jẹ̀ náà tẹ̀ wò yẹ. kábíyèsí aláyélúwà lẹ́rí tí wọ́n ná owó fún ọ̀kàrà ní ìlọ́jẹ̀ yìí. Ọlọ́tà náà ń fi ẹsẹ̀ ra bàtà. A ti sọ fún yín pé eégún ọba ni eégún ọlọ́tà. Ọya ẹ̀rí tó ń jó díẹ̀díẹ̀ lọ sọ́dọ̀ kábíyèsí ọlọ́tà yìí. Ìjẹ̀gbẹ́ ọ̀kín ajílodà ń gbàlẹ̀. Akí gbogbo ẹbí abínlẹ́kọ̀ọ́ òdówó ṣòkòtò gbọ́ọ́rọ́ òdọ́là gbòyìn la kí tá a bá ń kí àwọn ẹbí abínlẹ́kọ̀ọ́ ànígbàgbé láti kí kábíyèsí ọba wa láyélúwà ọba abidin rosimi sólù ti ìlú Irewe. Àwọn náà wọ́n ti wà nílùú látàná gbogbo ẹ̀ ti ń dùn. Ayélára gan ó sì ń bọ̀ wá ṣeré. Ayélára máa wá ṣeré níta Orúba ibi ilé abínlẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ agbádùn ẹ̀ ọdún làwà níbàjẹ́.
kábíyèsí ọlọ́tà ẹ kú ìnáwó o owó ẹ̀yẹ ò ní sú yín ná. ìyàlẹ́rìí tí ó ń foríbalẹ̀ wájú kábíyèsí olùkọ̀tún tìlú ọ̀tún ọ̀tà yìí ọmọ ẹ̀ṣọ́ kò yí ogun òbí rọ̀ yán bí lóló olóòtá ègì máa kúnrin ọ̀làdógún máa pèjà lẹ̀ dọ̀rọ̀ máa pèjà jẹ́ ègì rọ̀ yọmọ sọ́bẹ̀ ń jẹ́ wọnú aṣọ lọ mọ́sọ́ mẹ́sẹ̀ méjèèjì àrọ̀ ni ògbélé oníkòyí òsinmi ogun nílọ ọmọ olùkọ̀tún agò lóye ọmọ àní kékeré olóhùn ní mo gbé ọmọ abìkọ́ gbogbo tí ń bẹ lẹ́yìn ibòkè ṣe kábíyèsí forí adé o ọlọ́tà tìlú ọ̀tà àsìkò tí bàbá ọlọ́tà yá ti kí wọn pé wọ́n kú oríire kábíyèsí akíyàn o aṣojú ògún fún mi níre káàkiri gbogbo ilẹ̀ Àwórì káfàtà akíyìn kú oríire Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá òun ni ó fi kábíyèsí ló fún wọn nípò ọ̀hún kí wọ́n ṣe àkóso àti àkójọpọ̀ gbogbo ọmọ ọba àti lọ́balọ́ba àti gbogbo ọmọ Àwórì lápapọ̀ akíyìn kábíyèsí àwọn tó láyé wọn á fún yín ṣe. Ọya ti gun odó báyìí a gbọ́ fún gbá fún gbé ọ̀rọ̀ èmi náà fi dátọ́ mi mò ń bọ̀. bí o ṣe bí ọmọ tí ń dàgbà kú orí méjì á lè pèlè. ọ̀dà kìtì bí ẹni sọ̀pọ̀ ni ọba lálẹ́gẹ́. ìgbà bàbá mi abílẹ̀ kọ́ ọkọ̀ àwọ̀wù. Ó
Níjọpọ̀ náà bọ̀, tọ̀pọ̀ náà máa bọ̀ àwọn ìdájọ́ ìpànyẹ̀yẹ ọjọ́ tí ewúrẹ́ bá bọ̀ títí bá inú àgbàrá ẹ̀jẹ̀ ní mo bá bọ̀ ọdún gbọ́dọ̀ orí ẹwọ́ iná. lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ti lọ lóríṣiríṣi látẹnu ọ̀kàrà fún rẹ̀ àti gbogbo àwọn eégún akéwì Ọya ti sọ̀kalẹ̀ látòrí odó báyìí. èyí tí kálukú bá kúkú ṣe òun la máa ròyìn. àwa nílé iṣẹ́ wa ń bí torí àlàyé máa ń sọ pé gbogbo wa ká máa ṣe dáadáa ká máa ṣe déédéé. gbogbo ohun tá a bá ṣe lénìí ìtàn ló máa dà bó bá dọ̀la. ó tiẹ̀ jẹ́ pé ọ̀tá gbógun àwọn ọlọ̀tẹ̀ wọ́n dìtẹ̀ wọ́n náà ní lè ṣe àṣetọ̀ ojú ti baba ńlá baba wọn fọ́lùmù 11 lẹ́hìn wòyí o. àwa ti ṣe tiwa fọ́lọ́hun a sì ti ṣe fún gbogbo ayé. torí tá a bá ń ṣerú nǹkan báyìí láti lè ṣe wa a fi ń gbé àṣà àti ohun àjogúnbá wa lárugẹ ni kó má bàa parẹ́ kó má bàa parun. gbogbo àwọn fọ́nrán tá a ń gbé jáde yìí àwọn tó bá rà ẹlòmíì á tọ́jú ẹ̀ sílé títí táyé máa fi parẹ́ kò lè parẹ́ bó ṣe wà yìí torí tó bá ti ń yá wọn á máa tún lọ tún tẹ̀ wọn á máa tún tẹ̀ báwa bá tiẹ̀ wá dàgbàdàgbà tá a bá relé ogbó títẹ̀ á tún sì máa jáde fún àwọn àrọ́mọdọ́mọ wa wọ́n á sì máa rà á wọ́n á máa wò ó ní 2019 sí 2020 àwọn iṣẹ́ yìí ìgbà tí wọ́n ṣọdún eégún ìgbà náà ni wọ́n ṣe gbogbo iṣẹ́ yìí á máa jàǹfààní gbogbo àwọn èèyàn àmọ́ kí àwọn kan wá lọ àròjọ pé kò ní ṣeé ṣe kò sì yín lọ́wọ́ ó kù yín kò kọ arúgbó pẹ̀lú àṣà Ọya lẹ́ni tó ń yíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ sì ń bọ̀ jẹ́ ká máa bá gbogbo ẹ̀ bọ̀ ìfẹ́ pawáládàánù eré tí Ọya ń ṣe lọ́wọ́ ni. ẹ fún Ọya láàyè ẹ jẹ́ kó rí ibi yíṣọ. ẹ bá kílẹ̀ yẹn. ẹ rí bí Ọya ṣe ń sọ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ ẹ fún un láàyè sàgbà bí wọ́n ṣe ń pariwo pé kẹ́ ẹ fẹ́ gùn yẹn láàyè ẹ jẹ́ kó rí ibi ṣeré. Ọya lẹ́rí tó ń yíṣọ ní mẹ́sàn-án mẹ́wàá yìí. tí ń wo bó ṣe ń sọ ẹ̀rí ara mi ló tó fẹ́ fi yí yìí ṣe pẹ̀lẹ́ jagunjagun ṣe pẹ̀lẹ́ eégún ọba ṣe pẹ̀lẹ́ ọ̀kàrà ṣe pẹ̀lẹ́ òkè àgbà lóògùn yìí ẹ̀rí Ọya ló ń dàrà lọ́wọ́ jẹ́ kọ́ mọ̀ pé eégún ọba ni eégún ńlá tó tóbi tá yìí dó fún ọ̀kọ̀ọ̀kọ̀ abìjà lẹ́rọ à lè bọ̀ lẹ́yìn jagunlabi ńlá ara wájú ọba mi nà wọ́n sẹ́yìn òṣè nà wọ́n sẹ́yìn ẹ̀rí pé Ọya ló ń dàrà. kí ẹ̀gbọ́n mi ọbẹ̀ ẹlẹ́bà pé wọ́n kú ọdún o nínú ọmọ bala lẹ́gẹ́ ni wọ́n àwọn ọmọ Ọya ọ̀kàrà ní ìlọ́jẹ̀ ni ẹ kú ọdún ẹ kú ìyèdúró àṣèyí ṣàmọ́dún àẹ́rí ara Ọya lè rí tó tún gbé aṣọ lára yìí. kábíyèsí aláyélúwà ọlọ́ta ti ìlú Ọ̀tà lẹ́yìn ìgbà tí Ọya tó ti gòdó tó ti yíṣọ lóríṣiríṣi babalẹ̀ rí tí wọ́n ti ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ bàbá ti ń padà sáàfin kábíyèsí o bẹ́ẹ̀ ni àwọn ọba tó kù àwọn náà wọ́n tẹ̀lé wọn bí bàbá ṣe ń lọ bẹ́ẹ̀ ni bàbá ń náwó owó ẹ̀yẹ ò ní suyin náà kábíyèsí wò wọn eégún kékeré ẹ mọ̀ pé làkà ò ṣeé fìlájà bí orúkọ àwọn kan lẹ́gbẹ́dá ọmọ eégún kékeré ò ṣeé gbẹ́jọ́ bí wọ́n ṣe ń náwó fẹ́gún bẹ́ẹ̀ ni bàbá ń náwó fẹ́yàn
kábíyèsí ọlọ́tà ìgbà ẹ ó ti ń tu ọ̀tá lára á tún máa tù wọ́n lára sí i dáadáa ni tó kì í kú oríire lẹ́ẹ̀kan sí o ìṣojú ọlọ́run fi ògún fún mi níre káàkiri gbogbo ilẹ̀ Àwórì ọlọ́run á bá yín ṣe é gbogbo lọ́balọ́ba ẹ̀jẹ̀ àfọwọ́sowọ́pọ̀ ìlú ọlọ́tà gbogbo ẹ̀ kó lè dùn kó lè lárinrin. àwa ń lo àǹfààní yìí nínú àwọn eégún ẹbí alàgbè òun lè rí tí òun náà ń ṣe lọ́wọ́ inú ọmọ ya ni à ń lo àǹfààní yìí láti bẹ ìjọba wa ti ìpínlẹ̀ Ògùn àti ilé ìgbìmọ̀ aṣòfin ẹjọ́ ẹ fáwa náà ní Àwórì Traditional Council Àwórì Traditional Council yìí á jẹ́ kí àwọn ọba Àwórì káwọn náà kọ́ wà ní àpapọ̀ lójú kan ṣo àní sílábẹ́ Ẹ̀gbá àti sílábẹ́ Yewa abẹ́yìn o ìjọba ìpínlẹ̀ Ògùn àti gbogbo ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣòfin ìbá ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ já lọ gbádùn orin díẹ̀ látẹnu ọmọ Ayélára ní agbo ti bàbá wa Òṣòlù tìlú Irewe. lẹ́yìn ìgbà tá a ti gbọ́ orin díẹ̀ látẹnu ọmọ Ayélára ní agbo bàbá wa Òṣòlù tìlú Irewe pẹ̀lú gbogbo àwọn olóyè wọn àkí gbogbo yín ẹ kú ọdún o Ọya lẹ tún rí tóun náà ti ń jóbọ̀ yìí Ọya ti jó bàtà títí gángan lẹ́rí tí Ọya tó ń jó báyìí eégún tó bá mọ̀ ọ́ jó òun ni onílù ń fìlù pè èèyàn bá fi tàdógún pe lábàlú kò ní mira. ibi mélòó la fẹ́ dé agbo mélòó la fẹ́ yà sí torí káàkiri gbogbo ìlú Ọ̀tà ni wọ́n fi ń ṣe patí àbádẹ́ta àgbàlẹ̀ àárọ̀ àwọn ẹbí Ajóńbòdè wọ́n ń ṣayẹyẹ ń bẹ̀ àbádé Orúba Ìbẹ̀lẹ̀ Ayélára ti ń ṣeré yìí àbá tún wá lọ káàkiri gbogbo kálukú ẹbí ni wọ́n dá patí sílé wọn tí wọ́n ń ṣe patí tayẹyẹ Ọya ó lè dùn ó lè lárinrin Ọya ti wọ́ọ̀lù lọ ó ti wọ́ọ̀lù bọ̀ ó ti dé òkè èdè báyìí tí ń wo èrò bí wọ́n ti ṣe tì tí wọ́n tò lọ ní rẹpẹtẹ ní rẹbutu gbogbo wọ́n fẹ́ wo ara tí Ọya tó fẹ́ dá lọ́sàn-án yìí ọmọya èrì tí òun kọ́kọ́ ń kí wọn káàkiri yìí Ọya kékeré lẹ́rìí tí ó kọ́kọ́ jókòó yìí àwọn bá ti eégún ti ń dára nìyẹn èrì tó ń fọ aṣọ mọ́ra ó ti fẹ́ máa yíṣọ nìyẹn Ọya kékeré lẹ́rí ẹ̀rí àrà tó fi yí aṣọ ẹ̀rí ọwọ́ tó gbà tó fi gbé aṣọ ńlẹ̀ Ọya kékeré ló ń ṣe eré lọ́wọ́lọ́wọ́ táwọn ìyá wa àgbọ̀jẹ̀ tí wọ́n ń kọrin fún sísà máa jẹ́ gbogbo ìṣọ̀jẹ̀ àìsà máa jẹ́ gbogbo ìṣọ̀jẹ̀ bá a jẹ́wé jẹ́gbò ìwé á jẹ́. ẹ ń wàrà Ọya fi ń yíṣọ ẹ̀rí Ọya kékeré ló ń yíṣọ lọ́wọ́ o. lẹ́yìn ìgbà tí Ọya kékeré tó ti yíṣọ dáadáa Ọya ńlá lẹ́rí tóun náà ti jáde yìí láti ojú Ṣàngó kí òun náà kó wá mú eré ẹ̀ ní rẹbutu kí iná pípa tó bẹ̀rẹ̀ kí iná tó bẹ̀rẹ̀ sí ní jáde. Ọya o ọ̀kàrà ní ìlọ́jẹ̀. ẹnu ọwá òun ni Ọya ti lọ kọsẹ̀ yìí. ẹ̀rí ìbáriwo ṣe ń pakù tí gbogbo wọn ń pe Ọya o Ọya o kìkì pọ̀ iyì pọ̀ Ọya lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí. ẹ fà sẹ́yìn ń bẹ nìkan yíṣọ ọmọba kó súnmọ́ eégún. eégún Ọya Ìjẹmọ yìí eégún ńlá ni gbogbo èrò ni wọ́n nífẹ̀ẹ́ gbogbo
gbogbo àwọn èèyàn ni wọ́n ń gbárùkù tì í torí eégún ọba ni aṣíwájú eégún àgbà eégún ni Ọya o òun lè rí i tó ń yíṣẹ́ lọ́wọ́. ìyàlẹ́rìí tó ń yíṣẹ́ lọ́wọ́ ẹ̀fọ́ yàláyè ẹ̀jẹ̀ kó rí ibi ṣeré ẹ̀ rí láti volume 1 títí dé volume 11 àgbéjáde ńlẹ̀ iṣẹ́ wa o ó ti ẹ̀ jẹ́ pé àti hẹ̀n ayé ń gbógun èṣù ń dìtẹ̀ ọ̀tá náà ń gbógun mọ́ àdúpẹ́pá ṣe tiwa ìyàlẹ́rìí tó ń yíṣẹ́ lórí àga yìí bá a bá wò ó bó ti ẹ̀ jẹ́ pé wọ́n gbèrò ká má lè ṣe é àwa tá à ń ṣe ti gbogbo ìlú káàkiri ṣé ti ṣe yìí la fẹ́ sọ ni ibà ti ìgbẹ́sà ti ọ̀tọ̀ àti káàkiri gbogbo ìlú kódà tó ń gbé tàwọn onígun kó ṣáà máa wá gbé tì ló wa tó jọ́ta máa wá gbé tì ní èèwọ̀ ọ̀tà tó jẹ́ mẹ́ka eégún ṣáà máa wá gbé tì ní ẹ̀rọ ó ṣèwọ̀ àwa ti ṣe tiwa àwọn tí wọ́n dìtẹ̀ ńgbà náà ká má lè rí ṣe ó ti kù sí wọn lọ́wọ́ gbogbo ẹ̀ ti wà lákọsílẹ̀ gbogbo ohun tí kálukú ń ṣe gbogbo ẹ̀ ló ń lákọsílẹ̀ tí kò wá bá ṣe gbogbo ẹ̀ ló ń lákọsílẹ̀ Ọya ló ṣì yíṣọ lọ́wọ́lọ́wọ́ yìí o kàrá ní Ìlọ́jẹ̀. orí àga ń lọ yá wà ti yíṣọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni baálẹ̀ aláàgbà bàbá mariwo wọ́n dúró ti Ọya gbágbá. Ìgbùdù lẹ́rí tí Ọya ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí. ó wọ ṣòkòtò jà ó wọ ṣòkòtò jà bá ti di pé ó gbé ṣòkòtò jà yìí ó gbé gbùdù yìí ó wọ ṣòkòtò jà ìdí tí wọ́n máa ń lù nìyẹn. Ìgbùdù lẹ́rí tó ń yí sí ẹ̀sọ̀ yìí. Jàǹgó ó jọ ń bòde bí èrò bákan náà ni mo kí olóyè akọgun ìlú Òkè Àró ọmọ Ajíbọ́sẹ̀ ẹ̀gbọ́n mi dáadáa ẹ kú ọdún ẹ kú ìyèdún o ẹ bá mi kí ẹ̀gbọ́n mi Kọ́lá ọba lálẹ́gẹ́ dáadáa kí wọ́n kú ọdún gbogbo àwọn èèyàn tí wọ́n wá bá wa ṣọdún ti ìlú Ọ̀tà akínyìn bá ń kí olóyè Sheriff Ojúróńgbé Alhaji Ojúróńgbé ìjà ló ń gbẹ̀yìn àlẹ́ ọmọ ọba ẹlẹ́ṣin Amsterdam kí wọ́n kú àdúró ti gbogbo àwọn èèyàn tí wọ́n wá ṣọdún nílùú Ọ̀tà gbogbo yín pátá la kí ẹ kú àdúró tì. Akíkábíyèsí aláyélúwà ọba Fákáyọ̀dé oníbògùn ti ìbògùn balógun àwo ọmọ Ọya lóṣòdì kẹyìn náà ẹ kú àdúró tì gbogbo ẹ̀yin tí mi lè dárúkọ gbogbo yín pátá la kí lálùlọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe ẹ kú àdúró tì akú ọdún akú ìyèdún. Mo kí àbúrò mi dáadáa Yusuf ayọ́rọ̀nfẹ́ ará Ògúnmọ̀ṣọ́ Ògún ọ̀kọ́ mi ará Èrúwà wọn bá kíkẹ́ olówó tó bí mọ́ mo kí ẹ pé ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ kú ìnáwó ẹ kú ìnára. Ẹ̀gbọ́n mi ọba Ẹlẹ́bà mo kí yín o ẹ kú ìnáwó ọmọ Ọya Ọ̀kàrà ní Ìlọ́jẹ̀. Ọyádolú okú ewu o ewu iná kì í pàwòdì òwòdì okú ewu jagunjagun lẹ́rí tí Ọya ti dì yìí. ẹ rí i pé Ọya ń gbẹ́sẹ̀ ní gbẹ́sẹ̀ àtọmọ àtìyá gbẹ́sẹ̀ ń gbé bọ́dì yẹ. ẹ rí ẹgbà ń lọ ní rẹbutu jagunjagun ń ràn anybody ni.
ẹkùn lẹ́rí tí Ọya tún ti dà yìí. ẹ rí i pé ẹkùn ó tún pọnmọ. ní èní tí Ọya ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí eléré pọ̀ àmọ́ afẹ́kẹ́ jẹ̀gbádùn gbogbo agbo yìí dáadáa àǹfààní ò sí láti mọ̀ wá torí Tọ́pẹ́ Nọ́tíkà ó wà níbì kan tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọmọ yìí lára tá a mú tẹ̀ wò fẹ́rẹ́ lẹ́ẹ̀kan òun ń ṣeré ní Tòrúba. àwọn eléré wà káàkiri tí gbogbo wọn tí wọ́n ń ṣeré. Ọya lẹ́rí tó ti di oníṣàngó yìí. mo ti sọ lẹ́ẹ̀kan pé èèyàn ní kí Ọya láì kí Ṣàngó. Ṣàngó lèmi ń ké sí lọ́wọ́ jákọ́ láyà ọrùn mi kí pẹlẹbẹ tí ń ṣúná wọn run àkúfọ́ àkókò tí ń ró kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀. aṣòro kì bí ò sí ńlẹ́ àsùpá alẹ́ yìí roko àbí ò lọ. arúrú mára ọkùnrin òòṣà jákọ́ ládùn ọkọ sí ẹ̀.